Aláròyé máa wí o. ìyá adélábù la kọ́kọ́ fẹ́ jí gbé, àbúrò rẹ̀ ló rìn sásìkò tá a fi jí i. bí àwọn ajínigbé ṣe kọlu abilékọ ọláìdé bùsáyọ̀ adégòkè John Paul tí í ṣe àbúrò olóyè adébáyọ̀ adélábù ìyẹn mínísítà tẹ́lẹ̀ fún ohun àmúṣagbára nàìjíríà láìpẹ́ yìí níṣe lobìnrin náà kọ̀rìn sí àsìkò kì í ṣe òun ni wọ́n gbèrò láti jí gbé gan láàárọ̀ ọjọ́ náà. láti ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ìyá tó bí adélábù pẹ̀ǹkẹ̀lẹ̀ mẹ́sì gan ni wọ́n fẹ́ jí gbé kó tó di pé wọ́n yí ìpinnu wọn padà sórí àwọn ọmọ ìyá arúgbó náà tí wọ́n jẹ́ ìbejì. àwọn ìbejì nìkan náà ni wọ́n sì fẹ́ gbé, wọn kò ní lọ́kàn láti gbé ìyá wọn. àárín oṣù kan gbáko ni wọ́n fi ṣèwádìí nípa ìdílé náà tí wọ́n fi mọ gbogbo ohun tí wọ́n ní láti mọ̀ nípa àwọn ìbejì wọ̀nyí. wọ́n ti mọ iléèwé tí wọ́n ń lọ, wọ́n mọ aago tí wọ́n ń kúrò nílé àti àsìkò tí wọ́n ń padà sílé, wọ́n mọ bí wọ́n ṣe ń ṣílẹ̀kùn àbáwọlé ilé náà, kódà wọ́n mọ irú oúnjẹ tí àwọn ìbejì náà fẹ́ràn láti máa jẹ. èyí ni àlàyé tí àwọn ajínigbé náà ṣe lákàtà àwọn ọ̀tẹlẹ̀múyẹ́ tí wọ́n ń ṣiṣẹ́ ìwádìí. ó ti tó bí ọdún mẹ́wàá tí èmi àti olóró ti mọra wa ní gáràjì. ìgbà kan ti wà tí wọ́n sọ sẹ́wọ̀n fún ẹ̀sùn ìwà ọ̀daràn. nígbà tó yá la gbọ́ pé ó tún ti wà lẹ́kọ̀ọ́. lọ́dún 2025 ló padà síbàdàn tá a tún bẹ̀rẹ̀ sí ṣe àjọṣepọ̀ wa padà. ṣùgbọ́n èmi kì í bá a kópa nínú ìwà ọ̀daràn tẹ́lẹ̀. èyí ni ìgbà àkọ́kọ́ tí mo máa bá a lọ. èmi ni mo sì wa ọkọ̀ lọ́jọ́ tá a lọ ṣiṣẹ́ yẹn. olóró ló pè mí sí iṣẹ́ yẹn. ó ti kọ́kọ́ bi mí léèrè pé ṣé mo mọ ibi tí ìyá adélábù ń gbé. mo ní mo mọ bẹ́ẹ̀. nígbà tó yá ló tún bi mí léèrè tó sì ní kí n mú òun lọ síbẹ̀. lọ́jọ́ tí mo mú un lọ síbẹ̀ ló ṣẹ̀ṣẹ̀ sọ fún mi pé òun fẹ́ jí ìyá adélábù gbé ni nítorí òun nílò owó gan-an bí òun ṣe wà yìí. ó fi iṣẹ́ yẹn lọ̀ mí ṣùgbọ́n mo ní mi ò ṣe. ó wáá ní ṣé ó dáa kí ìyà owó máa jẹ mí àbí mi ò mọ̀ pé owó ńlá la máa rí níbẹ̀ tá a bá jí ìyá yẹn gbé ni. nígbà tí mo sọ pé mi ò ṣetán láti ṣiṣẹ́ yẹn pẹ̀lú ẹ̀, ó ní èlò gan-an ni mò ń rí nídìí ọkọ̀ wíwà. ó ní ṣé èmi gan kò mọ̀ pé mo nílò owó ni àti pé owó ńlá la máa rí níbẹ̀ tá a bá jí ìyá adélábù gbé. lọ́jọ́ túsìdeè ọjọ́ kejì oṣù yìí ló pè mí pé lọ́la ọjọ́rùú wẹ́sìdeè la máa lọ ṣiṣẹ́ yẹn o. ó júwe ibi tí mo ti máa wá pàdé ẹ̀ ládùúgbò sọ́kà. láti sọ́kà yẹn láti gbéra lọ sí agbègbè podó láti lọ bá solution. podó la gbà lọ síbi tá a ti lọ ṣiṣẹ́ yẹn ní challenge. mẹ́rin ni wá, èmi, olóró, solution àti kelechi. gbogbo wọn da nǹkan bojú. èmi ni mo wakọ̀. nǹkan bíi 20 ìṣẹ́jú la fi wà nínú mọ́tò níbi tá a ti ń dúró de ọkọ̀ tó máa ń gbé àwọn ìbejì lọ síléèwé. bí ọkọ̀ yẹn ṣe kọjá mọ́ wa lára ni olóró ní kí n tẹ̀lé kí n lọ mú un mọ́lẹ̀ níwájú. èròǹgbà olóró ni pé dẹ́rẹ́bà tó máa ń wa ọkọ̀ yẹn ló wà á. nígbà tá a ṣílẹ̀kùn la rí i pé ìyá wọn gan-an ni dẹ́rẹ́bà tó wà á. bá a ṣe kó àwọn mẹ́tẹ̀ẹ̀ta sínú mọ́tò wa nìyẹn tá a sì gba ayégún lọ. ọkàn mi kò balẹ̀ rárá láti ìgbà yẹn. níṣe làyà mi ń já ṣá. mi ò tí ì lè jẹun látìgbà náà. omi nìkan ni mò ń mu títí di bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí nítorí mi ò ṣe irú nǹkan bẹ́ẹ̀ yẹn rí. tí ọlọ́run bá fi lè yọ mí nínú èyí mi ò tún ṣerú ẹ̀ mọ́ láyé mi. nínú ọ̀rọ̀ tiẹ̀ dáre oyèdélé ìyẹn solution ẹni ọdún 43 ṣàlàyé pé ẹni tó rí ṣe dáadáa nídìí iṣẹ́ rìwáyà ọkọ̀ lòun. ojú kòkòrò owó ló sọ òun dẹni tó ń hùwà ọ̀daràn. gẹ́gẹ́ bó ṣe sọ, ọmọ ẹgbẹ́ OPC lèmi àti olóró ṣùgbọ́n wọ́n ti lé olóró kúrò nígbà kan tí wọ́n mú un fún ẹ̀sùn ìjínigbé. inú ẹgbẹ́ OPC náà ni mo ti máa ń gbọ́ ìròyìn ẹ̀ kó tó di pé a mọ́ra. lẹ́yìn tí wọ́n lé e kúrò nínú OPC ló lọ sí Èkó níbi tó ti ń wa ọkọ̀ tasín. ṣùgbọ́n ó máa ń wá síbàdàn lẹ́ẹ̀kọ̀ọ̀kan. lọ́jọ́ kan ló pè mí lórí fóònù tá a jọ bẹ̀rẹ̀ sí í sọ̀rọ̀. mi ò mọ̀ pé ó sì ní nọ́mbà mi gan-an lọ́wọ́. tí kò bá lówó lọ́wọ́ ó máa ń béèrè owó lọ́wọ́ mi. kò tí ì ju ọdún kan lọ tá a mọ́ra. ní nǹkan bí oṣù 6 sẹ́yìn ló mú mi wọ ikọ̀ ajínigbé rẹ̀. ẹ̀ẹ̀mejì ni mo ti tẹ̀lé jáde rí. àkọ́kọ́ ó fún mi ní 300,000 naira.
ẹ̀ẹ̀kejì ó fún mi ní $200,000 náírà 200,000. Láàárọ̀ ọjọ́ wẹ́sídẹ̀ẹ́ yẹn, olóró fún mi ní àáké, ó ní kí èmi fi ìyẹn dìhámọ́ra. Òun pẹ̀lú Kelechi gbé ìbọn lọ́wọ́. Òun ló fi ìdí ìbọn fọ́ gíláàsì ọkọ̀ nígbà tóbìnrin yẹn kọ̀ láti ṣílẹ̀kùn fún wa. Ó pàṣẹ fún èmi àti Kelechi láti gbé àwọn ọmọ yẹn lọ́kọ̀ọ̀kan nínú ọkọ̀ wọn. Òun sì fipá wọ́ ìyà jáde sínú ọkọ̀ wa. Ọ̀kan nínú àwọn mọ̀lẹ́bí olóró lẹni tó ń se oúnjẹ fún àwọn tá a jí gbé. Òun kò bá wa lọ síbi tá a ti jí wọn gbé o, ṣùgbọ́n òun ló máa ń se oúnjẹ fún gbogbo àwọn tí wọ́n bá jí gbé. Mi ò mọ iye tí wọ́n béèrè lọ́wọ́ àwọn ẹbí Adélabú gẹ́gẹ́ bí owó ìtúsílẹ̀. Olóró àti Kelechi ni wọ́n máa ń lọ gbé owó níbi tí wọ́n bá sọ pé kí àwọn ẹbí àwọn tá a bá jí gbé owó sí. Bí mo ṣe dẹni tó darapọ̀ mọ́ ikọ̀ ajínigbé kò yé èmi náà, nítorí mo ní iṣẹ́ gidi lọ́wọ́. Mi ò sì ní bá wọn hùwà ọ̀daràn mọ́ tí Ọlọ́run bá yọ mí nínú eléyìí. Nínú àwọn tí ọwọ́ tẹ̀ lórí ọ̀ràn yìí, olóró nìkan ni kò bá ẹnikẹ́ni sọ̀rọ̀. Kò bá àwọn ọlọ́pàá pàápàá sọ̀rọ̀ dèpòdépò oníròyìn. Níṣe ló kàn ń sùn sílẹ̀ ṣáá látìgbà tí ọwọ́ ti tẹ̀ ẹ́. Bó ṣe ń bì sára ló ń tọ̀ sára tó sì ń ṣe ìgbọ̀nsẹ̀ pàápàá sára lójú kan náà tó sùn sí. Àwọn ọlọ́pàá gbé e lọ sílé ìwòsàn. Síbẹ̀ ibi pẹlẹbẹ lọ̀bẹ rẹ̀ ń fi lélẹ̀. Níṣe ló sọ orí kọ́ sínú ọkọ̀ àwọn ọlọ́pàá bí ẹni tó ti fẹ́ kú. Ó jọ pé ara iṣẹ́ tó kọ́ lọ́dọ̀ Àléche tó ti ṣẹ̀wọ̀n fún bí ìgbà 2 ọ̀tọ̀ọ̀tọ̀ nítorí ìjínigbé àti ìdigunjalè nìyẹn. Olóró, ọ̀gá àwọn afurasí ajínigbé tí ọwọ́ tẹ̀ yìí pẹ̀lú ògbólógbòó ọ̀daràn kan tó ń jẹ́ Bọ́lájí Àléche, ẹni tí ọ̀pọ̀ èèyàn mọ̀ sí BJ, làwọn ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀yọ́ ti kọ́kọ́ mú fún ìṣẹ̀lẹ̀ ìjínigbé lọ́dún 2022 kí wọ́n tó padà sídìí ìwà ọ̀daràn náà lẹ́yìn tí wọ́n jáde lọ́gbà ẹ̀wọ̀n. Aláròyé gbọ́ pé lábẹ́ Abọ́lájí Àléche yìí, ẹni tí ọwọ́ àwọn ọlọ́pàá ti kọ́kọ́ tẹ̀ fún ìgbà àkọ́kọ́ lọ́dún 2016, òun ló kọ́ olóró níṣẹ́. Ó sì kọ́ níṣẹ́ òun yanjú débi téèyàn mọṣẹ́ dé ni. Tá ò bá gbàgbé, irú ọgbọ́n yìí ni Àléche náà máa ń dá nígbà tí ọwọ́ àwọn ọlọ́pàá tẹ̀ ẹ́ ní ìpínlẹ̀ Ògùn lọ́dún 2025 lẹ́yìn tí òun àtàwọn ẹgbẹ́ ẹ̀ jí ìyàwó ọba kan gbé ní ìpínlẹ̀ Èkó. Òun nìkan ni kò sọ̀rọ̀ nígbà náà tó jẹ́ pé bí èèyàn bá bi léèrè ọ̀rọ̀ níṣe ni yóò bẹ̀rẹ̀ sí húkọ́ títí tí yóò fi bẹ̀rẹ̀ sí pọ ẹ̀jẹ̀ lẹ́nu bí ẹni tí kò ní lo ìṣẹ́jú kan sí i mọ́ láyé. Àléche BJ, ẹni tó wà lọ́gbà ẹ̀wọ̀n nílùú Abẹ́òkúta títí tá a fi parí àkójọ ìròyìn yìí, làwọn ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn ṣàfihàn pẹ̀lú oògùn abẹnugọ̀ngọ̀ tí wọ́n ń pè ní àbèrè lọ́dún 2024 nígbà tí ọwọ́ tẹ̀ ẹ́ lẹ́yìn tó ti jí ọ̀pọ̀ èèyàn gbé ní ìpínlẹ̀ Ògùn àti ìpínlẹ̀ Ọ̀yọ́ títí wọ ìpínlẹ̀ Èkó. Irú ọgbọ́n BJ yìí ló jọ pé olóró náà ń dá fáwọn ọlọ́pàá báyìí. Irú àwíjàre àìlera báyìí làwọn afurasí ọ̀daràn wọ̀nyí máa ń fi kẹ́wọ́ láti rí ojú rere àwọn adájọ́ ní kóòtù. Ohun tí akọ̀ròyìn wa tún gbọ́ ni pé ó ṣeé ṣe kó jẹ́ pé nítorí ìmùlẹ̀ kan tó ti wà láàrin àwọn ògbólógbòó ọ̀daràn wọ̀nyí ni kì í jẹ́ kí wọ́n lè sọ̀rọ̀ nígbà tí ọwọ́ àwọn ọlọ́pàá bá tẹ̀ wọ́n. Lọ́nà kejì, wọ́n ní ó lè jẹ́ pé lẹ́yìn tí ọwọ́ tẹ̀ wọ́n ni wọ́n dọ́gbọ́n dá oògùn tí kì í jẹ́ kí wọ́n lè sọ̀rọ̀ sọ́fun kí wọ́n má bàa lè tú àṣírí ìmùlẹ̀ tó wà láàrin wọn nípa iṣẹ́ ibi tí wọ́n ń ṣe. Oògùn tí wọ́n bá nínú ilé olóró tí í ṣe ọ̀gá wọn kì í ṣe kékeré. Àwọn oògùn ọ̀hún pọ̀ tó bẹ́ẹ̀ débi pé wọ́n tún bá àwọn kan nínú ọkọ̀ ayọ́kẹ́lẹ́ rẹ̀. Òun gan-an ni wọn ìbá máa pè ní ẹgbẹ̀jì olóògùn. Gẹ́gẹ́ bí kọmíṣánná ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀yọ́ CP Olúgbénga Abímbọ́lá tí í ṣe ọ̀gá àgbà àwọn ọlọ́pàá nípínlẹ̀ Ọ̀yọ́ ṣe fìdí ẹ̀ múlẹ̀, ìbọn 3 ni wọ́n gbà lọ́wọ́ àwọn ikọ̀ ajínigbé yìí. 9 nínú ẹ̀ jẹ́ ti àwọn tó dojú ìjà kọ àwọn ọlọ́pàá kó tó di pé apá àwọn onítọ̀hún padà ká wọn nígbẹ̀yìn. Ọ̀kan yòókù ni wọ́n bá nínú ilé Solution. Ọláwálé Àjàó ló ṣàkójọ ìròyìn yìí fún Aláròyé. Faith Adébọ́lá ló kà á sétí ìgbọ́ yín.